like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Olúwa ti ṣe èyí o. Ẹniọlá aya Olúwatósìn, òkú ọdún òkú àṣeyẹ. Àpáta dé Apataewi dé lónìí ọjọ́ ìbí olóríire ẹ̀dá. Òrékè lẹ́wà awọ́lẹ́wọ̀ obìnrin re tó rẹwà lóbìnrin àrímọ̀lẹ́ lọ àwò padà sẹ́yìn. Lónìí ọjọ́ ìbí Mọ̀mísí Gold olórí Olúwatósìn. Kí n dẹ́nu dákẹ́ òwúlò ojàre. Victor ń ló rán mi wá bí kìsà. Ó ní kí n wá máa kí ọ lónìí ọdún ọjọ́ bí rẹ̀ ó ní òkú oríire. Ẹlẹ́yinjú ẹgẹ́ ó nínú rẹ̀ ó níwà ire ìyá Gold ó níwà tútù bí àdàbà. Ó yálé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Àkúrè Olóyèmẹkùn ìwọ lọ́mọ amúdàálẹ̀ gbogbo ẹnu pani àkúkú fẹ́ni lórí mọ̀ ìyájọ́gbọ́ ẹnu lọ. Tó gbàdé mo ti kí ọ lórí fóònù lẹ́ẹ̀kan ìwọ lọ́mọ olómi méjì ìwọ lọ́mọ olómi méjì kan péjèèjì lálà. Aláṣẹ bẹ́ẹ̀ aládùnmí arẹmọ ìwọ lọ́mọ onígi mẹ́ta tòkè ẹ̀dá. Èkíní sowó èkejì ń soyún ẹ̀kẹta ní sàlárí bàbá sọ. Mo kí ọ okú ọdún okú yèdùn àṣeyíjàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Ẹni tó bá ní kó mọ́ sàmọ́dún ọrùn ó máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Happy birthday to you, oh, and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tán gbéra ó dinú kókó ògì bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí Apataewi. Mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ tí wọ́n ní gbogbo ilẹ̀ kílẹ̀. Ẹniọlá aya Olúwatósìn, òkú ọdún òkú àṣeyẹ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification